orí kọ̀ èmi akápò ẹni Dọ̀tun Alówólé. Kání àkúrúngbé ní sọ́sọ́ lórí ìyẹn kí. Ọ̀rọ̀ mọ́ yẹn jẹ́ ọ̀tí ẹ̀ lómi. Ajá fún wọn nílérò ọdún pé. Gbogbo ohun tí wọ́n ń tẹnu mọ́ fún ọ Ifá ni wọ́n ní kó lọ rèé tẹ̀ kó o gbọ́ gbódù kán bomi ẹ̀rọ sí ẹ lórí kájọ burúkú dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Kèrè mi olówó gidi ni wọ́n bẹ̀rẹ̀ tí ń wọ ẹ̀ mọ̀ sọ́kọ̀. ẹni yìí ẹni ńlá ni. Bẹ́ẹ̀ni. bọ̀ mi ò rápẹ̀rẹ̀ ẹni yìí lára mi gbogbo àdúgbò mi báyìí ó kàn máa ń fi mí ṣe lẹ́yà. Ẹ̀wà àfà bí ó ṣe jẹ́ àbúrò mi sí òun ló lọ́kàrà àti máa gbé káàkà ní ìsà. àtọ́ bá fi wọ ẹsẹ̀ yìí wọ́n yí lọ́rọ̀ kùtùkùtù ó ní fọwọ́ sẹ́ni kankan tó fi lọ rẹ̀ wẹ̀. Tó bá fẹ́ wọlé sọ owó tó jẹ mí ara ní mi ò máa lòdó síwájú ẹ mú mọ́ ṣé mi ò wẹ̀ ṣé mi lè wẹ̀ mo ti mọ̀ ẹ mú mọ́. Bí àbárí ọ̀kadà yẹn ẹ tí màá ní kó pa ẹ lójókòó yìí. Màá dẹ̀ pẹ́. Kò yá náà mi ò Àgbẹ̀, wọ́n ní bí o ti sọ mi ò ti sọ gbogbo pàǹtí. Lísì kò jẹ sùúrù mi. Tó bá rọ́kadà ni mo ní o máa pa kò lè díyà. Ẹni kí n pa tí ọba ti rà. Bẹ́ẹ̀ni tó bá rọ́kadà tó máa pa ẹ̀ dànù. Àbórí ẹ̀ ti ń yí. ṣe ń gbọ́ wèrè 2 years and 10 months tó bá dé kóòtù wọ́n sọ fún adájọ́ pé 2 years and 10 months lọ́jọ́ kí ọdún mẹ́ta nù ó kó oṣù méjì pẹ́ẹ́lú ẹ̀dẹ́ kó bá ń kó ọdún mẹ́ta. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe máa ń pè ní apẹ̀tẹ̀lú àyà Ifá. Kọ́ jẹ́gún kọ́ máa rántí mọ́ kó sì má bí ọmọ títí láéláé tàbí. Èmi kọ́ òjìjí mi ni àbí ẹnì kejì mi tó jẹ́ kọ́sọ́mà yín ni èmi ni client yín. Pẹ̀lú sọ́hun. ẹ má bà mí sọ. Orí rẹ̀ ò pé. Sọ́kà lórí mi ò pé. Èmi ò sọ́bẹ̀ yín lẹ sọ fúnra yín sẹ́mi sọ pé orí yín ò pé ni. Kò ṣe ó lè má da fẹsẹ̀ tì yín náà sẹ́mi kí ni. Orúkọ rẹ̀ ni ojú iná aka ilé ìwúrà oorun. Láàlú ọlọ́nà. Gègé Gẹ́gẹ́ lúrẹ́ ògè. Ọ̀lára ọlọ́nà. gègé Yọ́lá lọ́lọ́kọ̀rọ̀. Yọ́lá lọ́lọ́kọ̀rọ̀. alúpọ̀n ọlá alúpọ̀n yọ́lá lọ́lọ́kàn ọlá alúpọ̀n. Èrè tàrí ṣàṣà tàrí wá bá mi láàlú tàrí wá. Láàlú tàrí wá o. Ṣọ̀dàrà tàrí wá o.